gbé wá bẹ́ẹ̀ ara àwọn ànábì sí o pẹ̀lú èdè tẹ́ bá ń sọ nílùú yìí láti rán àwọn ànábì sí ṣùgbọ́n kánábì ò tó dáyé nìyẹn o wọ́n sọ pé Ọ̀rúnmìlà pé ọ̀nà Ọlọ́run rán sí àwa nílẹ̀ Yorùbá ẹ dákun ṣé ọmọ àlè lè jọba nílẹ̀ Yorùbá ìbéèrè ni o ọmọ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí tradition Yorùbá ọmọ àlè kì í jọba Ọ̀rúnmìlà tán ní sọ fún Ọlọ́run rán sí àwa nílẹ̀ Yorùbá ọmọ àlè ni o màá kúfẹ̀ fún wa o ọmọ àlè lọ́pọ̀ nítorí Ọ̀rúnmìlà kì í ṣe ojúlówó ọmọ àlè níyá rẹ̀ lóyún rẹ̀ fún bóun ọmọ àlè ó ṣe wá jẹ́. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu àfáà Kẹ́mi. Mo fẹ́ sọ wípé mi ò nígbàgbọ́ pé àfáà Kẹ́mi wọ́n ṣe fídíò yìí deliberately. Àfáà Kẹ́mi tí mo mọ̀ wọ́n ń ṣe ẹni tó máa sọ̀rọ̀ báyìí ó láti jẹ́ wípé ó ní reason tó fi sọ̀rọ̀ yìí bí àwọn mọ̀ sọ pé káwọn fi lè kàn create issue online. Àmọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí pé bóyá ẹ̀kàn sọ̀rọ̀ yìí pé ọmọ àlè ní Ọ̀rúnmìlà àfáà Kẹ́mi I was disappointed o tó gbọ́ àwa ọmọ Yorùbá I was disappointed. Àmọ́ gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ àní bára wa jà mo máa rọ̀ yín ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ ṣàtúnṣe sí ọ̀rọ̀ yìí ohun tó burú jáì ni ọ̀rọ̀ tẹ́sán yẹn pọ̀ ẹ ní láti render apology ẹ má jáde láti sọ wípé ẹ fẹ́ dọ́gbọ́n sí àbẹ́ fẹ́ ṣe kínní kò sẹ́ni tí ò lè àṣìṣe gbà lẹ́ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ jáde kéde render apology torí ẹ ṣẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá fún àpẹẹrẹ ẹ jẹ́ n fún yín ní ìdí tẹ́ máa fi mọ̀ pé ohun tí ò dá lẹ́ṣẹ̀ àti pé ẹ ṣẹ̀ àwọn ọmọ Yorùbá. Many of us a bẹ̀rẹ̀ sí ń follow yín a bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé yín nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ń ṣe Yorùbá nation òun ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn fi ń tẹ̀lé yín. A dẹ̀ rí akitiyan yín a rí gbogbo ohun tí ẹ kópa pàápàá jùlọ ìfẹ́ tẹ́ ní sí olóyè Sunday Igboho òun ló jẹ́ irú èmi láti máa follow yín mo nífẹ̀ẹ́ yín púpọ̀. So inú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ ẹni ẹ fẹ́ Yorùbá nation pé ká dá dúró which is a fẹ́ self determination pé wọ́n yàn wá jẹ afọ́mìnira ara wa. Tí ẹ bá wá ní pé ẹ fẹ́ jẹ́ kí a dá dúró tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ ń jà fún Yorùbá ẹni tó jẹ́ bí bàbá ńlá wa orírun àwa Yorùbá òun máa ní ẹ bọ́ síta tẹ́ pè ní ọmọ àlè. Báwo la ṣe wá ń gbọ́ pé ẹni nífẹ̀ẹ́ Yorùbá ẹni tó jẹ́ bí bàbá fún gbogbo wa lẹ pè lọ́mọ àlè yìí. That means ìsídàgó jẹ́ pé ẹ̀ ń parọ́ all along àbí ẹ kàn ṣáà sọ̀rọ̀ yìí láti fẹ́ create issue. Nǹkan gbọ́dọ̀ jẹ́ nù ẹ̀. Ẹ ní láti render apology nítorí ẹ pé olóyè Sunday Igboho tẹ́ ní ẹ nífẹ̀ẹ́ ẹ pé bàbá ńlá wọn lọ́mọ àlè. Ẹ pé gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ ní pé ẹ̀yin gan ẹ̀ ń jà fún wa ẹ pé bàbá ńlá gbogbo wa lọ́mọ àlè. Ṣé tí understand ìdí tí ẹ ní láti render apology ni nǹkan tẹ́ dẹ̀ sọ yìí defamation of character ni ẹ ní proof láti lè sọ wípé nǹkan tí ẹ sọ ẹ fẹ́ defend ẹ kò ń ṣe pé bí a DNA lẹ́ni. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó jẹ́ nǹkan tá a máa argue lé lórí. Ẹ lè má nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe freedom of religion wà but ẹ ní láti máa bú àwọn tó bá jẹ́ àwọn tó jẹ́ baba ńlá wa ẹ ní any reason kẹ́ ẹ máa ṣe léyìí. Àwọn èèyàn kọ́ máa rí pé ẹni ìgòkùn ṣọmọlúàbí àríṣàyàn lèèyàn máa rí tá bá ti ń búra wa
fún àpẹẹrẹ tí tẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀ ní ẹni ìdí láti fi bú àwọn èèyàn. Ó dàbí kó sọ fún wa ń sìn ní Nàìjíríà pé kí gbogbo wa o forcefully ká lọ bẹ̀rẹ̀ sí ń kọ́ Latin, Danish, Spanish. Àwọn èèyàn tó máa resist, tó máa reject, tó máa protest ló máa pọ̀ jù. Òun lọ rọ ẹ̀sìn. Kò lè rọ àwọn kan lọ́rùn tí kéwú bá ràn yín lọ́rùn tẹ́lẹ̀ ké tí kò ní lára. Kò Ọlọ́run fi ran àwọn ẹlòmíì lọ́rùn. Tó bá wá stick to their own origin pé wo ẹ̀sìn eléyìí tó jẹ́ pé mi ò ṣe lọ kọ́. Wọ́n máa sọ̀rọ̀ Yorùbá fún mi, ayé mi, màá dáfá, màá ṣe. Tó bá wá ń ṣe kírú nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ wá máa rí bẹ́ẹ̀ ni pé wọ́n ti commit crime. Crime ló wà ní pé àwọn èèyàn ò ṣe Islam. Wọ́n ṣẹ̀sìn tiwọn. Wọ́n ṣe ọ̀rọ̀ orírun wọn. Crime wọn ló commit. Ta fi ń go forth and back lórí ọ̀rọ̀ ẹ̀sìn lójoojúmọ́. Àfà Hakeem, ẹ jọ̀ọ́ mò ń rọ̀ yín ni mo pa yín láṣẹ. Ẹ jáde, ẹ render public apology fún gbogbo àwọn ọmọ Yorùbá. Ọ̀rọ̀ yẹn pọ̀. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ ṣé.